fọ́nrán akéwútọrọjẹ kan ni mo rí níbi tí ó ti ń fi kùránì búra wípé súrátù Fátíà ó ṣiṣẹ́ fún oró ejò. Ẹni tí ejò bá bùjẹ kò nídìí pé ẹ̀ ń gbé lọ sí ilé ìwòsàn. Tẹ́ni ẹ bá ti ka Fátíà sí omi tó dẹ̀ nígbàgbọ́ wípé oró ejò yẹn máa lọ. Àkọ́kọ́, ẹ̀yin èèyàn wa, irọ́ lásán ni nǹkan tí ẹni yìí sọ. Ẹlẹ́ẹ̀kejì ní pé Quran ìwé lásán ni. Ó dàbí ìgbà tí èèyàn kan mú ìwé kan bí novel story book kan tó wá sọ pé òun fi ń búra. Èmi náà wá ní ìwọ tó bá jẹ́ ọmọ Yorùbá tó dẹ̀ jẹ́ Mùsùlùmí ni mo ṣe ní kí n mú Quran yẹn wá kí n wá fi búra fún yín. Ṣé rí Quran yìí mo dìmú yìí? Wàláhì tàláhì súmọ́bìláì, ìwé yìí irọ́ lásán ló wà níbẹ̀. Ìwé yìí ìtàn Ìjàpá àti Yánrinbo ni. Àmọ́ èèyàn tó bá lo wàláhì tàláhì fún yín, mo fẹ́ kẹ́ mọ̀ pé irọ́ ló pa fún yín. Ṣé ẹni tó parọ́ tó sọ̀rọ̀ yìí? Ẹ lọ wá ejò mọ́nàmọ́ná. Ẹ jẹ́ kí ejò yẹn kó bù jẹ. Ẹni yẹn ti nígbàgbọ́ already. Kẹ́ni yẹn wá ka Fátíà. Ẹ fílẹ̀ sínú ilé. Àmọ́ kẹ́ tó ṣe yẹn, ẹ jẹ́ kó ti kọ́kọ́ kọ ìwé lẹ̀ wípé òun lòun ní kàn ṣe bẹ́ẹ̀. Ó nígbàgbọ́ tí ejò yẹn bá ti bù jẹ kó ka Fátíà tàbí kó máa ka Kùrìsíù tàbí kó máa ka Yàsín. Ó lè máa ka Quran. Nǹkan kan ò ní ṣe. Òun ti nígbàgbọ́. Àmọ́ èèyàn wa, irọ́ lásán ni. Paracetamol 10 naira ó lágbára ju àlá lọ. Irọ́ lásán òfútù fẹ́ẹ̀tẹ̀. Èmi wá ń sọ fún yín báyìí. Ẹni àfà tó bá ti sọ fún yín wípé ẹ̀sìn Islam òdodo ni, ẹ má jẹ́ kó fi Quran búra fún yín. Irọ́ lásán ni ìwé yìí, ìtàn lásán ló wà níbẹ̀. Tó bá fi búra fún yín, irọ́ lásán ni. Irú ẹni bẹ́ẹ̀, ẹ gbé lọ sí di Ṣàngó Olúkòso Àyàrá náà. Tàbí ẹ jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ gbé lọ sí di Ògún, ojúbọ Ògún. Ó máa sọ fún yín pé òun ò nígbàgbọ́ ńbẹ̀. Ẹ sọ fún kò dìgbà tó bá nígbàgbọ́ ńbẹ̀. Èmi ò nígbàgbọ́ nínú Quran, mo dẹ̀ fi ń búra fún yín pé wàláhì tàláhì súmọ́bìláì, irọ́ lásán ni ìwé, irọ́ lásán ni Islam. Wọ́n wá fi parọ́ fún wa, wọ́n wá fi kó wa lẹ́rú ni. Ìwé yìí àwọn Lárúbáwá kọ́ láti kó wa lẹ́rú ni. Ká lè bá a máa ṣiṣẹ́ torí pé ẹrú ló máa ń rẹrù ọba. Kán lè bá a di ẹrú tí wọn kàn dìírù wá lórí káwa máa bá wọn ru ẹrù wọn ẹ̀rí. Àwa ń kówó wa, à ń kó lọ sí ìlú wọn. Àfáà bẹ́ẹ̀ ẹni kó lọ búra fún yín nídìí Ṣàngó. Ìpè tó bá jẹ́ pé òdodo Allah náà ni Ọlọ́run Olódùmarè kó búra fún yín nídìí Ṣàngó. Tó bá jẹ́ pé òdodo ẹ̀sìn Islam, ẹ̀sìn Ọlọ́run Olódùmarè ni kó búra fún yín nídìí Ṣàngó. Tó bá jẹ́ pé òdodo Ọlọ́run Olódùmarè ló ń sọ̀rọ̀ nínú ìwé yìí, ẹni kó búra fún yín nídìí Ṣàngó. Ẹ̀yin èèyàn mi, wọn ò bí mẹ́tàlá ẹ̀dá kò ní lè ṣe torí wípé irọ́ lásán ni. Ọlọ́run Olódùmarè ò sọ̀rọ̀ nínú ìwé kankan. Òfútù fẹ́ẹ̀tẹ̀ níwé yìí. Allah èrè lásán ni. Olúwa ilé Kaaba. Allah ò lágbára kankan. Allah ò lè ṣe nǹkan kan. Ẹ rí wọ́n ṣe ń pa wọ́n. Allah ò lè pààyàn fúnra ẹ̀. Àwọn Mùsùlùmí ló ń pààyàn. Ṣé rí ẹ̀sìn yìí? Ẹgbẹ́ òkùnkùn ni ẹ̀sìn àwọn apààyàn ni. Wọ́n fi ń jagun gbalẹ̀ ni. Ẹ má gbàgbé. Nígbà tí Muhammadu ò tí ì lágbára ní ilẹ̀ Mẹ́kà, ó ṣe ìjírá lọ sí Mẹ̀dínà. Nǹkan tó ń pè ní ìjírá ní invasion. Ó invade wọn ní Mẹ̀dínà, ó bẹ̀rẹ̀ sí pa kúkúrú, ó ń pa gúngún, ó ń jalè, bẹ́ẹ̀ lè ro ń pọ̀ sí. Ìgbà tí èrò pọ̀ sí tó pa ogun wọn tán ní Yatrib ní Mẹ̀dínà lénìí. Ó tún kọrí padà sí Mẹ́kà, ó tún lọ kọ́ńkà wọn. Ìjírá yẹn ni àwọn Mùsùlùmí sì ń ṣe dèní. Wọ́n ya wọ ìlú onílùú láti lọ kógun jà wọ́n, láti lọ gba ilẹ̀ wọn. Ẹ̀yin ọmọ Oòduà ẹ jí. Ọlọ́run Olódùmarè ò kì í ṣàlà. Ọlọ́run Olódùmarè ò lẹ́sìn. Ọlọ́run Olódùmarè ò ní kèfèrí. Ìfẹ́ ni Ọlọ́run Olódùmarè, ìkórìíra ni Allah. Ẹni tí ò bá ti ṣe Islam, Allah kórìíra ẹ̀. Allah ò kì í ṣe Ọlọ́run Olódùmarè. Allah dà gẹ́gẹ́ bí Ògún, Ṣàngó tọ̀dọ̀ tiwa, deity ni. Local deity, òun ni ó fi jẹ́ pé èdè ìlú yẹn ni ẹ máa fi bá a sọ̀rọ̀. Local deity àwọn Lárúbáwá ni Allah, èdè Lárúbáwá nìkan lè fi bá a sọ̀rọ̀.
local deity àwa ọmọ Oòduà ní Ògún, Ṣàngó, Ọbàtálá. Èdè Yorùbá lẹ lè fi bá wọn sọ̀rọ̀. Ẹ̀yin ọmọ Oòduà ẹ jí, ẹ má jẹ́ kán kó wa lẹ́rú pẹ̀lú Islam. Wọ́n fẹ́ kó wa lẹ́rú kí wọ́n gba ilẹ̀ wa ni. Nǹkan yìí tá à ń sọ yìí wọ́n ṣe ní ilẹ̀ Egypt, wọ́n ṣe Morocco, wọ́n ṣe Tunisia. Tẹ́ bá rí gbogbo àwọn ibi tí mò ń sọ yìí, gbogbo àwọn dúdú tó wà níbẹ̀ wọ́n ti pa wọ́n tán, àwọn Lárúbáwá ti gbalẹ̀. Báyìí àwọn Fúlàní ti wá sá sí abẹ́ ẹ̀sìn Islam yìí láti máa fi kógun jà àwa ọmọ Yorùbá kí wọ́n da àárín wa rú kán lè bá gbalẹ̀ wa. Ẹ lọ wo gba àwọn àfáà tó ń sọ̀rọ̀, àwọn ìmáàmù ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ẹ̀yin èèyàn wa Fúlàní ni wọ́n kì í ṣe Yorùbá. Wọ́n á máa tako gbogbo àṣà àti ìṣe wa ní ilẹ̀ Yorùbá torí pé wọ́n mọ̀ pé ibẹ̀ gangan ni agbára wa wà. Wọ́n kọ́kọ́ fẹ́ gba agbára lọ́wọ́ wa kán tó kógun jà wá. Ní Kwara wọ́n ti gba agbára lọ́wọ́ wọn, ogun wọ́n ti di mùsùlùmí, wọ́n ti di kìrìsìtẹ́nì. Wọ́n wá lọ kógun jà wọ́n pakúpa. Nǹkan yìí náà ni wọ́n fẹ́ ṣe ní gbogbo ilẹ̀ Yorùbá, ni wọ́n fi ń sọ pé Ògún ò dá, Ṣàngó ò dá, ẹ̀yin ọmọ Oòduà ẹ jí. Nǹkan tó ń ṣe nílé yín yẹn ó lágbára ju Allah lọ. Ọlọ́run Olódùmarè ò níná kankan bí kankan, Ọlọ́run Olódùmarè ò ní àlùjànnà kankan bí kankan. Ayé kankan ò parẹ́, a máa lọ, a máa bọ̀ ni. Àtúnwá láyé ẹ̀san. Nǹkan tó bá ṣe ló máa gbà. Nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ, tẹ̀lé òfin ìlú tó bá wà. Tó bá ti tẹ̀lé òfin ìlú, ó ti tẹ̀lé òfin Ọlọ́run. Rí tẹ́ bá kánú Quran, ẹ pa wọ́n kí ló dé tí Allah ò pa wọ́n fún ara ẹ̀. Ibẹ̀ lẹ máa ti mọ̀ pé gbogbo ọ̀rọ̀ nínú Quran yìí Muhammadu ló ń sọ. Gbogbo mi ń sọ̀rọ̀ yìí kán wá kọ́lẹ̀, kán wá ní Ọlọ́run ló ń sọ̀rọ̀. Ṣọ́lọ́run ló ń sọ̀rọ̀ ni àbí MS bàbá ló ń sọ̀rọ̀? Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí. Gbogbo instruction tí Muhammadu ń fún àwọn ẹmẹ̀wà àwọn mùsùlùmí, ẹ pa wọ́n, ẹ gé wọn lọ́wọ́, ẹ gé wọn lẹ́sẹ̀. Wọ́n wá sọ wípé Allah ló ń sọ. Ẹ̀yin èèyàn wa, instruction àti jagunbalẹ̀ tí Muhammadu lò, òun ló wà nínú Quran o. Wọ́n wá fi kógun jà wá ni. Tó bá jẹ́ mùsùlùmí tó nígbàgbọ́ nínú Quran, mo tún fi búra fún ẹ wípé wallahi tallahi summa billahi irọ́ lásán nìwé yìí. Ẹ sọ fáwọn àfáà yìí wípé tó bá jẹ́ pé irọ́ là ń pa, kí ló dé tí wọn ò wá jáde sí wa kí wọ́n sọ wípé àwọn challenge wa nǹkan tá a sọ yẹn ká wá prove ẹ̀. Ṣé bá à ń sọ pẹ̀lẹ́rìí ni? Wọn ò lè jáde. Òdodo là ń sọ fún yẹn ọmọ Yorùbá. Àwa ò parọ́ o. Ẹ tètè lọ ronú, ẹ lọ jókòó, ẹ lọ wò dáadáa wípé báwo ni Ọlọ́run ṣe fẹ́ bá wa sọ̀rọ̀ tó tún máa bá wa sọ èdè Lárúbáwá tí kò dẹ̀ dá wa sí orí ilẹ̀ Lárúbáwá. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, Olúwa ilé Kàbá ni mo sọ yìí, mo dúró.